kú dédé àsìkò yìí akú kó lè dá yóò rọrùn fún wa ò lágbára Ọlọ́run. Àmì ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti ilé-iṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV. Lónìí ti ṣe ọjọ́rú Wednesday ọjọ́ 10 nínú oṣù keje ọdún 2024. Fúnmi Adénúgà ní oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún tá a bá ṣe omi mu tá a padà dé a ó máa tẹ̀síwájú nínú ìròyìn wa ẹ kú kalẹ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn Fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu ló ti ṣe ìlérí àtìlẹ́yìn tó lọ́rìn dáadáa fún ẹ̀ka àṣà ìṣe ní orílẹ̀-èdè Nàìjíríà gẹ́gẹ́ bí ohun tó ṣe tán láti gbárùkùtì tí ó sì máa ṣe dáadáa nínú àwọn ẹ̀ka ní orílẹ̀-èdè yìí. Wọ̀nyí ni àwọn ọ̀rọ̀ tó ti ẹnu ààrẹ Tinubu jáde níbi eré orí ìtàgé kan èyí tí wọ́n ṣe láti fi sọrí ìyá rẹ̀ Alhaja Abibat Mogaji tó ti dolóògbé. Nínú eré orí ìtàgé oníṣe ọ̀hún eléyìí tí gbajúgbajà òǹkọ̀tàn Ọlá Àwákàn eléyìí tó ṣe atọ́kùn fún níbi orí ìtàgé náà tí ààrẹ Tinubu, igbákejì ààrẹ Tinubu Kasim Shettima àti ọmọ ààrẹ tó fi mọ́ ìyàwó rẹ̀ Ṣèyí Tinubu àti Olúrẹ̀mí Tinubu àti àwọn jàǹkànjàǹkàn tí wọ́n ti kalẹ̀ láti máa wo bí eré orí ìtàgé ọ̀hún bó ṣe ń lọ léléyìí tí eré náà tó sọ ìtàn ààrẹ Tinubu láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ títí dé ipò ààrẹ èyí tó wà lọ́wọ́ báyìí àti bí eré orí ìtàgé ọ̀hún ṣe sọ ìtàn olóògbé Alhaja Abibat Mogaji tí í ṣe ìyá ààrẹ Tinubu o. Níbẹ̀ ni Tinubu tó ti fi ẹ̀mí ìdùnnú rẹ̀ àti oore hàn sí Ọlá Àwákàn ẹni tó ṣe atọ́kùn olùdarí orí ìtàgé náà wípé ó kú iṣẹ́ takuntakun ìmọ̀ ìjìnlẹ̀ ìwádìí tó ṣe nípa òun tó sì fi ṣeré orí ìtàgé èyí tó ń gán mọ̀ wípé lótìtọ́ àti lódodo òun gangan ni ìtàn òun ló bá wè. Ó nínú òun dùn láti rírú àwọn ènìyàn báyìí láti ṣe ìwádìí ọ̀kúnkúndùtù dé ìsàlẹ̀ ìkòkò láti fakò mọ́ òkú ìtàn ayé ènìyàn yọ kí wọ́n sì fi ṣeré eléyìí tó ní ìtumọ̀ sí ìgboro ayé. Lákòótán nínú ọ̀rọ̀ Tinubu ó ní bí oko ò bá jìnnà ilá kì í kò. Ó ní pẹ̀lú nǹkan tóun rí yìí òun ṣetán báyìí láti mú àyípadà rere bá àṣà àti ìṣe lórílẹ̀‐èdè Nàìjíríà tí gbogbo nǹkan yóò sì máa lọ ní mẹ̀lọmẹ̀lọ tí gbogbo àwọn ènìyàn èyí tí wọ́n gbé àṣà àti ìṣe dání táwọn náà yóò sì mọ̀ wípé lótìtọ́ àti lódodo ní àṣà àti ìṣe ló ti mú àyípadà rere bá orílẹ̀‐èdè Nàìjíríà lọ́nà ìrọ̀rùn. Lórí bí nǹkan yóò ṣe ṣẹnu mírín lórílẹ̀‐èdè wa Nàìjíríà báyìí ìjọba àpapọ̀ ló ti bẹ̀rẹ̀ báyìí pé láìpẹ́ láìjìnà wọn yóò bẹ̀rẹ̀ sí ní máa fi ajẹ́lẹ̀ eléyìí tí ó máa jẹ́ kí àwọn èrè oko kó ta bọ̀kùàbọ̀kùà ránṣẹ́ sí gbogbo àwọn ìpínlẹ̀ 36 èyí tó gbé igun mẹ́rin orílẹ̀-èdè Nàìjíríà dúró lójúnà láti lè jẹ́ kí jíjẹ pàápàá jù ohun ọ̀gbìn kó lè pọ̀ lọ́pọ̀ yanturu ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ìròyìn ọ̀hún ti jáde lánàá tí í ṣe ọjọ́ Ìṣẹ́gun Tuesday ni wọ́n ní ó kéré tán ìpínlẹ̀ kọ̀ọ̀kan yóò gba àwọn ajílẹ̀ eléyìí tó tó 1,60 tírọ̀kì èyàn àwọn tírọ̀kì ọkọ̀ bọ̀gìnì eléyìí tó tó 100 ni yóò wọ ìpínlẹ̀ kankan. Bákan náà wọ́n ní gbogbo àwọn aṣòfin àgbà kọ̀ọ̀kan èyí tó jẹ́ pé àpapọ̀ àwọn náà wọ́n ń lọ bí 109 àwọn náà yóò máa gba ajẹ́lẹ̀ tírọ̀kì méjì fún ìpínlẹ̀ wọn àti ẹkùn èyí tí wọ́n ṣojú fún ní ìgbà tí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin tí àwọn náà ń lọ bí 360 wọ́n ní aṣòfin ọmọ ilé ìgbìmọ̀ aṣojúṣòfin kankan
òun náà yóò gba ọkọ̀ bọ̀gìnì tírọ̀kì ajẹ́lẹ̀ kan fún àwọn ènìyàn rẹ̀ tí wọ́n ṣojú fún láwọn ìpínlẹ̀ tí oníkálukú wọn ti jáde láti lè jẹ́ kí ètò ọ̀gbìn kó lè so èso rere. Ìjọba àpapọ̀ tó ní láìpẹ́ láì jìnnà ìgbésẹ̀ yóò bẹ̀rẹ̀ tí àwọn ọkọ̀ yóò sì máa lọ sí àwọn ìpínlẹ̀ eléyìí tó tó ọkọ̀ àjàgbé eléjò bí 60 ni ó máa wọ ìpínlẹ̀ kankan láti lọ máa já àpò eléyìí tí ó ní àwọn ajẹ́lẹ̀ àti mùdùmùdù nínú tí ó jẹ́ kí ohun ọ̀gbìn kó ta bọ̀kùàbọ̀kùà. Àwọn ọ̀rọ̀ tó jáde rèé nílé ìgbìmọ̀ aṣòfin àgbà lánàá ní ìgbà tí ọ̀kan nínú àwọn aṣòfin ọ̀hún eléyìí tó sọ wípé pẹ̀lú àbá yìí inú òun á dùn bí ìjọba àpapọ̀ bá lè gbé ìgbésẹ̀ lórí ìgbẹ́jọ́ ẹni tó ti fìgbà kan jẹ́ gómìnà ilé ìfowópamọ́ àgbà ti orílẹ̀-èdè wa Nàìjíríà tẹ́lẹ̀ rí Godwin Emefiele, èyí tí ìdájọ́ rẹ̀ wáyé lánàá ní ilé ẹjọ́ kan èyí tó ní ṣe pẹ̀lú ìwà ọ̀daràn ní orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó kalẹ̀ sí Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó, níbi tí adájọ́ ọ̀hún tó ti bẹ̀rẹ̀ sí ní tú àwọn ìwé tí wọ́n fi tako Emefiele lẹ́jọ́ tó bẹ̀rẹ̀ sí ní tú yẹ́bẹ́yẹ́bẹ́ lánàá ló ti sọ ọ̀rọ̀ ọ̀hún di mímọ̀, àti ènìyàn kan eléyìí tó jẹ́rìí láti tako Godwin Emefiele nílé ẹjọ́ lánàá èyí tí ṣe arábìnrin Eyín Ògbónà èyí tó sọ̀rọ̀ náà, arábìnrin Ifeoma Ògbónàyà èyí tó sọ ọ̀rọ̀ náà di mímọ̀ nílé ẹjọ́ lánàá nígbà tó ń tako rojọ́ Emefiele tó sì sọ ipò ṣojú òun kòró tí arábìnrin Ifeoma Ògbónàyà tó bẹ̀rẹ̀ sí ní tú kẹ̀kẹ́ ẹ̀rọ sílẹ̀ ló ní òun rántí ọjọ́ náà lọ́hùn-ún eléyìí tí Godwin Emefiele tó gbé iṣẹ́ àkànṣe ńlá kan jáde láti ilé ìfowópamọ́ tó sì jẹ́ wípé ilé iṣẹ́ ara tirẹ̀ gangan èyí tó jẹ́ pé òun ló ní òun ló darí àkànṣe iṣẹ́ ọ̀hún sí wípé kí wọ́n lọ ṣe. Oníbàkan náà lòun rántí wípé ìyàwó Emefiele, Margaret Emefiele, ó tún pe òun lórí aago pẹ̀lú oríṣiríṣi àtẹ̀jíṣẹ́ tí wọ́n tẹ̀ sí òun lórí ayélujára wípé òun gbọ́dọ̀ láti fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú wọn. Bákan náà iṣẹ́ ọ̀hún òun sì gbọ́dọ̀ rí dájú pé òun ṣe kóun sì san owó náà sínú àpò àpamọ́wọ́ ilé yìí tí Margaret Emefiele èyí tó fi ṣe ọwọ́ sí òun. Níbẹ̀ lárábìnrin ọ̀hún tó ti bẹ̀rẹ̀ sí ní rojọ́ Ifeoma Ògbónàyà sọ̀rọ̀ ilẹ̀kùn nílé ẹjọ́ lánàá èyí tó wà nílùú Ìkẹjà níwájú adájọ́ Ramon Oshodi. Báyìí ni wọ́n ti sì sọ wọ́n ní ẹ̀sùn 26 ọ̀tọ̀ọ̀tọ̀ èyí tí wọ́n kà sí Godwin Emefiele lọ́rùn àti ẹnì kejì rẹ̀ Henry wípé gbogbo rẹ̀ pátá ni wọn yóò rí dájú wípé wọ́n ṣe bó ti tọ́ àti bó ti yẹ. Lákòótán nínú ìdájọ́ náà wọ́n ní kí wọ́n sì dá Godwin Emefiele padà sínú àhámọ́ èyí tó wà títí di ìgbà tí wọ́n tuntun ẹjọ́ rẹ̀ gbé dìde pẹ̀lú àwọn ẹ̀rí eléyìí tó bá ń tẹ ilé ẹjọ́ náà lọ́wọ́ bó ti lọ nìyẹn nílé ẹjọ́ lánàá nílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó. Tó ẹ jẹ́ ká lọ rèé polówó ọjà náà eléyìí tó ní ṣe pẹ̀lú oògùn tí wọ́n fi ewé àti egbò ṣe. Tá a bá padà dé a ó máa tẹ̀síwájú. Ẹ kú kalẹ̀. látijọ́ aláyé ti dáyé ọkọ tí ń sọ lówó orí aya tájọṣepọ̀ wọn sì jẹ́ gbádùn òun fa ìfẹ́. Tẹ́rẹ ìgbádùn lọ́kọláya bá ti ń bọ́ ságídé kásáyàn ò fàǹfẹ́ láàrin wọn dòní yọ̀bẹ̀kẹ́. Tọkọ ò lè gòkè lọ́wọ́ déré. Tọkọ wa ń ṣe súkẹ́súkẹ́ lórí aya. Orísun ló yẹ ká padà sí. Ká tọ́jú ara wa pẹ̀lú S2 Herbal Bitters. Sátẹ̀kan lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n. Ká kó lẹ́gbẹ́ àwọn tí ń bẹ̀bẹ̀ fàyà lórí ibùsùn. S2 Herbal Bitters 100% herbal tí ò lọ́tí kankan nínú. Pẹ̀lú oúnjẹ NAFDAC. S2 Herbal Bitters. Ilé-iṣẹ́ S2 Ultimate Holistic Spiritual Herbal Remedy International Limited ló ṣe.
002 Park Street, First Avance Junction, Ọ̀lẹ́yọ̀, Ìbàdàn, Ọ̀yọ́ State. Ó wà lọ́pọ̀ yanturu ní 1825 Olúyọ̀lé Shopping Complex, New Garage, Ìbàdàn. Ẹ ti lè rí rà ní Lasorat Royal Plaza, Asunlẹ̀ Junction off Akala Express, Ìbàdàn, Ọ̀yọ́ State. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé síwájú sí tàbí tẹ̀yin gan bá fẹ́ jẹ́ alágbàtà fún wa, ẹ pè tàbí ká WhatsApp wa lórí +234 704 079 0153 tàbí kẹ́kàn sí +234 806 400 0204. Bákan náà ni ẹ lè kàn sí abroad line wa lórí +353 894 982 845. Ẹ mọ́ gbàgbé wípé ìlera lóògùn ọrọ̀, tó fi já sí wípé ẹ ti lè kàn sí iléeṣẹ́ S2 Herbal Mixture fún ìtọ́jú àwọn àìsàn míì lóníran bíi ìfúnpá gíga, diabetes, low sperm count, ìdákọ́lẹ̀, arthritis, bone fat, blood cleansing, rheumatism, infertility àti èyíkéyìí àìsàn tó bá ń bá yín fúnra nínú ara. S2 Herbal Bitters ó dára fún ìgbádùn ọkùnrin àtobìnrin. Ẹ káàbọ̀ padà, mo lérò wípé ẹ ti gbọ́ ìpolówó ọjà S2 Herbal Mixture, oògùn aṣaralóore tí wọ́n fi ewé àti egbò kó jọ. Ẹ̀yin náà lọ síbi tí wọ́n ti fi àwọn àdírẹ́sì sí kẹ́ ẹ lọ rèé mú tiyín níbẹ̀. Ilé ẹjọ́ èyí tó kalẹ̀ sílùú Ìkẹjà ní ìpínlẹ̀ Èkó lánàá ni wọ́n ti ju arákùnrin awakọ̀ èyí tó ń wa ọkọ̀ fún ilé ẹ̀kọ́ aládàáni kan ní ìpínlẹ̀ Èkó sí ẹ̀wọ̀n gbére látàrí wípé ó ṣe àṣemáṣe kò tọ́ kan pẹ̀lú ọmọ léńjeléńje ọmọdébìnrin ọmọdún 3 eléyìí tó jẹ́ ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ èyí tí arákùnrin ọ̀hún èyí tó ń wa ọkọ̀ láti máa rèé fi kó àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀hún lọ sílé ẹ̀kọ́ láàárọ̀ darí wọn padà sílé ní ìrọ̀lẹ́ nígbà tí wọ́n bá kúrò nílé ẹ̀kọ́. Arákùnrin ọ̀hún eléyìí tó fi ẹ̀wọ̀n gbére tó fi ṣe oṣù tó fi para o lánàá tí orúkọ rẹ̀ ń jẹ́ Michael Mọ̀wétè, òun ni adájọ́ Ramon Oshodi ló korò ojú sí ìwà búburú ọ̀hún èyí tí arákùnrin náà tó wù pẹ̀lú ọmọ léjeléńje ọmọdébìnrin náà, tó sì ní pẹ̀lú àwọn ẹ̀rí àti ọ̀rọ̀ èyí tí ọmọ náà tó sọ nílé ẹjọ́ fi hàn wípé lótìtọ́ àti lódodo ni arákùnrin Michael ló jẹ̀bi ẹ̀sùn èyí tí wọ́n fi kàn ó. Gẹ́gẹ́ bí adájọ́ ọ̀hún ti sọ di mímọ̀, ó ní ọjọ́ 27 nínú oṣù kẹsàn-án ọdún 2019 ni ọ̀gbẹ́ni Michael ló hùwà kò tọ́ ọ̀hún pẹ̀lú ọmọ léjeléńje ọmọdébìnrin ọmọdún 3 náà. Láti ìgbà náà ni wọ́n sì ti fi ọwọ́ òfin gbé èyí tí wọ́n ń gbé ẹjọ́ rẹ̀ lọ́bọ̀, ṣùgbọ́n lánàá òde yìí ni ìdájọ́ àṣekágbà ló wáyé lórí Michael tí wọ́n sì jù sí ẹ̀wọ̀n gbére kó máa lo dáúlà rẹ̀ lọ níbẹ̀ níbi tí ò ti ní sanwó iná, sanwó oúnjẹ, sanwó ilé tàbí sanwó omi. Wípé ohun tó ṣe, bí ènìyàn kan bá ti ṣe ohun tí ò yóò ṣe, dandan ni kí ojú rẹ̀ rí nǹkan tí ò yóò rí o. Lákòótán nínú ìròyìn wa fún tòní, ọ̀kan nínú àwọn ọmọ gbajúgbajà òǹkọrin eléyìí tó ń kọrin tó ní ìtumọ̀ tó ti di olóògbé Fẹlá Aníkúlápò, ọ̀kan nínú àwọn ọmọ rẹ̀ Ṣeun Kútì, òun mà ló sọ̀rọ̀ bọ́ sóde wípé bàbá òun Fẹlá Aníkúlápò Kútì ó ní olóògbé MKO Abíọ́lá àti ìyàwó rẹ̀ Simbiat ni wọ́n parọ́ bàǹtàbàǹtà kan mọ́ bàbá òun ní ìgbà tí wọ́n ń bẹ láyé lọ́dún náà lọ́hùn wípé Fẹlá Aníkúlápò Kútì wípé olè ní. Nípa ìdí èyí àwọn ọlọ́pàá wọn yóò fi ọwọ́ òfin gbé Fẹlá Aníkúlápò Kútì lórí ẹ̀sùn àti ọ̀rọ̀ tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde èyí tí Ṣeun Kútì tó fi sórí ìkànnì ayélujára rẹ̀ nínú ọ̀sẹ̀ tá a wà yìí sọ di mímọ̀, ó ní òun ò lè gbàgbé ọdún náà lọ́hùn-ún láyé ìjọba ológun Muhammadu Buhari eléyìí tí Túndé Ìdíàgbọ̀n tó jẹ́ igbákejì fún láyé ológun lọ́dún náà lọ́hùn-ún ló ní ṣàdédé làwọn ọlọ́pàá ni wọ́n ya wọ ilé bàbá òun Fẹlá Kútì tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní da gbogbo inú ilé rú wípé wọ́n fi ẹ̀sùn kàn olóògbé MKO Abíọ́lá àti ìyàwó rẹ̀ Simbiat Abíọ́lá fi ẹ̀sùn kan Fẹlá Aníkúlápò Kútì wípé ògbóǹtarìgì adigunjalè eléyìí tó gbìyànjú láti ja òun lólè ní ṣùgbọ́n tí orí kòun yọ
ó ní lọ́dún náà lọ́hùn-ún bàbá òun ti ṣe Fẹlá Aníkúlápó Kútì ó ń bẹ ní orílẹ̀-èdè Cameroon níbi tó ti ń fi orin dá àwọn olólùfẹ́ rẹ̀ lárayá. Ó ní ọ̀nà kan ṣo tí Ọlọ́run gbà láti kó olótìtọ́ yọ lọ́dún náà lọ́hùn rèé. Ó ní bí bẹ́ẹ̀ kọ́ ká ní wípé wọ́n bá bàbá òun nílé ni àwọn ènìyàn yóò rò wípé lótìtọ́ àti lódodo ní ẹ̀sùn èyí tí MKO Abiola Kashimawo tó ń tìyàwó rẹ̀ tó fi kan Fẹlá Kútì wípé òtítọ́ ni, ṣùgbọ́n ò Ṣeun Kútì tí ṣọmọ lóògbé Fẹlá ní orí kó bàbá òun yọ àti wípé ohun tí ò mọ́wọ́ tí ò mẹsẹ̀ ní ẹ̀sùn eléyìí tí wọ́n fi kàn án tó sì jẹ́ wípé ọjọ́ má lè gbàgbé lọ́jọ́ náà jẹ́ ní ọdún náà lọ́hùn-ún. Tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti iléeṣẹ́ wa ìròyìn fẹ́lifẹ́li TV lónìí tí í ṣe ọjọ́rú Wednesday títí ojúmọ́ ọ̀la tẹ́tù máa láǹfààní láti gbọ́ tún ròyìn míì. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa ọ̀nà òní náà wá. Fúnmi Adénúgà lẹ́ni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.